wọ́n ti ní kí wọ́n lọ ju Trinity Guy sọ́gbà ẹ̀wọ̀n ní ìyá àkọ́kọ́ nílùú Ìbàdàn níbẹ̀ náà ni yóò ti ṣe ọdún iléyá tí wọ́n bá sì gbọ́ ẹjọ́ yìí tó bá jẹ̀bi pẹ́rẹ́ ẹ̀wọ̀n ọdún 15 ni o. kóòtù májísírèètì tó wà ní ìyá àkọ́kọ́ nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ kí wọ́n lọ fi Abdullahi Maruf Adisa ẹni táwọn èèyàn túmọ̀ sí Trinity Guy sọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ń fi ọ̀rọ̀ ìbásùn bá ọmọ kékeré tí kò tí ì mọ ọkùnrin ṣeré nínú àwọn fídíò tó ń ṣe. àti Trinity yìí bẹ́ẹ̀ ni bàbá ọmọ náà Isiaka Ahmed ẹni tí ó ń ṣe ọmọ 40 ọdún àti Rọ̀fíàtù ìyá ọmọ náà ẹni ọdún 29 náà wà nílé ẹjọ́ lónìí Monday o lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn wọ́n lórí ọ̀rọ̀ yìí. ẹ̀sùn sì fi kàn wọ́n ni pé wọ́n lọ́wọ́ sí bí Trinity ṣe ń fi ọ̀rọ̀ ìbásùn bá ọmọ kékeré yìí ṣeré nínú fídíò tó gbé sórí ẹ̀rọ ayélujára. alájọ kóòtù ọ̀hún arábìnrin P.O. Adétúyìbí ti ní kí wọ́n lọ dà wọ́n sí ẹ̀wọ̀n Agodi nílùú Ìbàdàn níbi tí wọn yóò ti ṣe ọdún iléyá àti pé lọ́jọ́ 11 oṣù keje ni ìgbẹ́jọ́ yóò wáyé gan lórí ẹjọ́ tí wọ́n pe Trinity Guy àti àwọn òbí ọmọ tó lo fídíò ẹ̀ níbi tí ó ti ń béèrè nǹkan tọmọ kékeré náà kò mọ̀ nípa ìbásùn lọ́kọláya. ṣáà nínú ìgbìyànjú agbẹjọ́rò ẹni afẹ̀sùnkàn ọ̀gbẹ́ni Olúdáre Adébáyọ̀ ló ti sọ pé ó ṣe pàtàkì adájọ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọ̀hún kún ọ̀rẹ́ pé àwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí ìṣẹ́ pọ́nbélé tí ó ń bá wọn fẹ́ra ló jẹ́ kí wọ́n dán irú ẹ̀ wò láṣà. ní kóòtù náà ni aṣojú ọlọ́pàá Inspector Olúwakẹ́mi Arówóṣayé tó wọ́ Trinity àti àwọn èèyàn wá sí ilé ẹjọ́ ti sọ pé níṣe ni Trinity Guy àti àwọn òbí ọmọ náà gbìmọ̀ pọ̀ láti wà tí kò bá òfin mu tí kò tọ́ fún ọmọ kékeré yìí pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan ìbálòpọ̀. Arówóṣayé sọ pé lọ́jọ́ 17 oṣù kejìlá ọdún 2022 gan ni Trinity ṣe fídíò ọ̀hún lágbègbè Kúọlà nílùú Ìbàdàn níbi tó ti ń béèrè àwọn ọ̀rọ̀ nípa nǹkan ìbálòpọ̀ lọ́wọ́ obìnrin pín ní sí tí kò mọ ohun tí ó jọ wọ́n bẹ̀rẹ̀ rárá èyí tí olóyìnbó ń pè ní sexual abuse. ó ní ṣe ni Abdullahi Maruf Mr Trinity ń béèrè lọ́wọ́ ọmọ náà wípé kí ni kọ́lọ̀ nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ òun bẹ́ẹ̀ ló ṣe fídíò ìbéèrè burúkú tí ó ń bi ọmọ kékeré yìí tó sì gbé sórí ẹ̀rọ alátagbà ayélujára. alájọ sọ pé ó tó ṣe ìtakò òfin o bẹ́ẹ̀ ló ti lu òfin abala 45 tó sì ní ìjìyà lábẹ́ òfin abala 45 tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọdé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2006. wọ́n ti ní tí Trinity bá jẹ̀bi ẹ̀sùn yìí pẹ́rẹ́ ẹ̀wọ̀n ọdún 15 ló máa ṣe o gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ẹ̀tọ́ ọmọdé tọdún 2006. Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye